jẹ́jẹ́ sí alákàn ò ṣe jíjẹ o ò ṣe jíjẹ lókun o kò má má pariwo. bàbá oko sóòtú ti dé. mo jí lé ní o bàbá mo wá fọpẹ́ fún ọ ojú ayọ̀ ló mọ́ mi o n ò yan lógo bàbá. mo jí lé ní o bàbá mo wá fọpẹ́ fún ọ ojú ayọ̀ ló mọ́ wa o àwa yan lógo. mo jí lé ní o bàbá àwa yan lógo wọn lọ́hùn ojú ayọ̀ ló mọ́ mi o òun yan lógo bàbá o. mo jí lé ní o bàbá mo fọpẹ́. àwa fọpẹ́ fún ọ ojú ayọ̀ ló mọ́ wa o àwa yan lógo. mo jí lónìí o bàbá o àwa fọpẹ́ fún ọ lọ́rùn ojú ayọ̀ ló mọ́ mi o n ò yan lógo bàbá. mo jí lónìí o bàbá àwa yan lógo ojú ayọ̀ ló mọ́ wa o àwa yan lógo. bàbá ráfíà èrò òwòrán ló ta àga síwájú àwọn tó fẹ́ náwó ẹ̀yìn agbo náà bàbá olówó. àwọn mo fẹ́ rí ṣẹ́ẹ̀fì náà ń bẹ níwájú mo fẹ́ náwó fún ṣẹ́ẹ̀fì ẹ̀yìn agbo lẹ́kọ́ wọn sí. a ó ti ṣe èyí sí káyéfè gbòpégbò lè mọ̀ wá la o ká ṣe nǹkan bó ṣe tọ́. mo jí lónìí o bàbá o mo wá fọpẹ́ fún ọ ojú ayọ̀ ló mọ́ mi o òun yan lógo bàbá o. mo jí lónìí o bàbá àwa fọpẹ́ fún ọ ojú ayọ̀ ló mọ́ wa o àwa yan lógo. ẹ yàgò lọ́nà fàájò bí ewé babalà isi àgbà èní ọkọ̀dà ló sùn. àrẹ̀mú ọlọ́jọ́ bí ìjọ́sí bàbá ti pé 60 àti 6 àjọ̀dún o
àjàgbọ́n ọ̀ràn 65 years bá wa sábà bí birthday to you àjọbí ewé máa dúpẹ́ wàá ṣe 70 lágbára ọlọ́run ọba. babaláìsí ló ṣe mí lọ́wọ́. àjọbí ewé o bàbá ń wẹ̀ mọ́tò ọ̀ọ́ni tí a rọ̀bà. ó sọ̀rọ̀ ó gba mọ́tò láàfin ọ̀ni. ọlọ́wọ́ ọmọ balógun ìgbà ọlọ́run ọba ìbá yan àjàgbọ́n ọ̀ràn. ìbà wọn tó láyé o ìbà wọn tó nílùú ó yóò mú nítorí ìbà rẹ o. àlàó wọlé ilé bàbá ọmọ ìbọmọ lẹ́rù ṣòmọ o àlàó wọlé 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 o jàre. olówó èkó olówó lẹ́kì ọdún kẹwàá tá a bẹ̀rẹ̀ sí ṣètò oríire àti coronation làwọn ṣe ń bí. ọba lípẹ́dé
Musiliu mi ò ṣe. Ọba Fọlábí. Àgùntàn ṣọ́ọ̀lù ọba wa erin tóbìnrin jù ewúrẹ́ ń bínú. Ọba tó máa mẹ́rin sóko jẹ́ lóko olówó nákò. Ẹ̀sìn kéwé kóró ọ̀rẹ́ wa. Mo gbàgbọ́ bí ìmọ̀ tuntun òde jẹ́ ó tó mi létí. Ṣùgbọ́n mo fi tinútinú ṣàdúrà pọ̀mọ́ náà wá bá ẹ kalẹ̀. Àti pẹ̀ràn súná níjọ́ kẹjọ a sì máa tẹ̀ràn súná pa. Torí mi ò tí ì jẹ́ tèmi. Ṣámánù mi ò ẹ̀sìn ké Adéṣínà. Àná eyín fújọ́ mi ọmọ ṣọyọ bọ́dá kí torí débi ń pé. Èrò láti Èkó, èrò láti Èkó, èrò láti Èkó láti Ìbàdàn. Musiliu mi kò jẹ́ báwọn ló mú wá dé torí òkè ló mú wá dé torí òkè ló mú wá dé torí òkè ló mú wá dé torí òkè. Àkóso ń bẹ ní ìtòsí ayé o, ayé Kúbà. Mo kólúwo mo ká pé náà, mo ká síwájú o, ẹ̀yin lẹ láyé. Gbogbo babaláwo tó ń bẹ lórí ìjókòó, mo kí yín ní gbèjégbèjọ o. Mo gbọ́mọdé mo kàgbà ìbárafíà. Bọ̀rọ̀ kíní bẹ́ẹ̀ lórí ìjókòó ọmọ bàbá lówó má tọ́ná. Èèyàn Kúnlé ọmọ Fámilọ́lá ọmọ wọn lóhùn dó ẹ̀gì. Ọmọ Fámilọ́lá ní Ìbàrà lábẹ́ òkúta lẹ́gbàá lákè. Brọ́dá mi bẹ́ẹ̀ ní jókòó kábíyèsí ní kí yín.
wọ́n fẹ́rẹ́ ń bẹ̀ ní ìjókòó àti gbogbo ilé àrínú. ẹkú ìdílé ẹkú léde bọ̀dá mi Mátíù. ṣọpẹ́ ṣọpẹ́ ti fi wàhálẹ̀ ògbọ́run lọ. ìwòye ṣìwárẹ̀ yé ń bí pẹ̀lú ṣọpẹ́. eré tá a ṣe gbẹ̀yìn àjọṣe ni o ẹ̀mú tá a bẹ́ gbẹ̀yìn ṣe lájọ mú. àwọn láfúnlóyè olóńlá gbogbo torí òkè Àlàó lọ́tún báyìí torí ẹbí ọ̀làdẹ ìdènà gbé fún. ṣọpẹ́ tiẹ̀ ìpàdé dọ̀run májọkùn máa máa jẹ́kọ̀ ló máa ṣe kọ́lé onímọ̀ bó dọ̀run èjì ló fi hùn pani arínú ẹkú ìrọ́jú. Shalom ẹkú ìrọ́jú ìyá bẹ́ndẹ̀ ẹkú ìrọ́jú ìyá abẹ́jì ẹkú ìrọ́jú arínú kọ́mítì ẹkú ìrọ́jú. À ń wá a ò rí o a ò sùn bẹ́ẹ̀ la ò wò àwa ò mọ bí tó gbé gbà àwa ò mọ bí tó bá lọ. ọmọ Bódùdé mi ọmọ lọ́rẹ́ ó máa fọwọ́ wá fàjẹ́ wá fún gèdègèdè àwọn wà kọ́ délé sẹ́rí. Bódùdé iwájú ọlọ́kọ̀ tí ń sọ̀wọ́ ẹ̀yìn ọlọ́kọ̀ wọn ṣe ìdídìlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ wọn tọ̀yẹ̀bẹ̀ lójú ni àwọn àórí ẹ̀ mọ́. àǹjọ̀nú ọmọ tàbí níjọ́ Jímọ̀ ó kú níjọ́ Jímọ̀ wọ́n sin níjọ́ Jímọ̀ ó tún foyún sínú ìyàwó ẹ̀ ó tún padà wá níjọ́ Jímọ̀ ṣọpẹ́ ṣọpẹ́ ọ̀run ẹ̀ẹ́rẹ̀ à ń wá a ò rí àwa ò sùn ó bẹ́ẹ̀ la owó àwa ò mọ bí tó gbé gbà gbére o a ò rí ẹ mọ́ o gbére o a ò rí ẹ mọ́ o gbére o a ò rí ṣọpẹ́ gbére o a ò rí ẹ mọ́ o gbére o Bódùdé ti lọ o gbére o a ò rí ẹ mọ́ o ó di kése àwa ò rí ṣọpẹ́ o gbére o a ò rí ẹ mọ́ o gbére o àwa ò rí ṣọpẹ́ o gbére o a ò rí ẹ mọ́ o ọbẹ̀rẹ̀ gẹ́gẹ́ ń ṣe ìdàrúwẹ́ o gbére o a ò rí ẹ mọ́ o ọmọ Olúsànyà ń ṣe ìdàrúwẹ́ o gbére o a ò rí ẹ mọ́ o. ìmùlẹ̀ àmọ̀wádé mi ọmọ àrínú. Olúfúnmi láyọ̀ mọ́lá mi ò ṣeun o Aláàjì Ìṣìtù Ìṣọ̀lá ńkọ́ Ìṣọ̀lá Gani Vice MC gbogbo ẹgbẹ́ dakọ̀ nation kẹ́ẹ̀bà ń pè Ìṣọ̀lá o Ààrẹ Ọ̀nà Kakanfò. ẹlẹgbẹ́ lẹ́yìn mi ẹ pàlú o ó yá ẹni kó wọn lẹ̀ tó dára ó sì sí bá wá.
ẹni kò wọ́n lẹ̀ tó dára ó 60 million. ẹni kò wọ́n lẹ̀ tó dára ó 60 million. alákòóso òòṣà àjọ̀nú èèyàn ti ń bara ẹ̀ lẹ́rù. bàbá sọ́fì ọ̀rẹ́ ṣe shalom ẹ sì máa padà wọ́n àjò. máyégún ò tí jò máyégún ìtorí sọ́fì ọmọ ìnáwó fún ó sì ń padà wọ́n àjò. ọmọ nítorí yóò mú. akọ́láwọlé ọmọ akínyẹlé. ohun torí yóò mú. ọmọ àrùngbà ní kí mọdẹ. àti torí eko àti torí òkè àti torí odò ìkan náà ni. àti torí eko àti torí òkè àti torí odò ìkan náà ni. àṣẹ ẹbí mi lásìwájú. èmi ò tètè mọ̀ mo kàn rí tó bá rí mi. a sì máa pọ́n mi lé a sì máa fún mi lówó. òyìnbó lè wá Clearing Forwarding Director ní NACO gbogbo àpáapá. bàbá yìí ó tún tarin irin kan fi ń kọ́lé. ó ń ta mọ́tò aṣíwájú. bàbá tó ń ta mọ́tò aṣíwájú àpènà mi ò. ó fi ìṣòro pa wọ́n o ó fi ìṣòro pa wọ́n. bàbá ọba Akínyẹlé mi o ó fi ìṣòro pa wọ́n o ó fi ìṣòro pa wọ́n. ọdún bá ọdún má dé alákòóso olúwo àṣà pé mi. kò mọ́ ó máa gbọ́ ìpá mẹ́sàn-án ní tẹ́lẹ̀ máa fi ìpá kan kú ìpá yín á di mẹ́wàá. kò mọ́ kọ́mọ lábẹ́. aṣíwájú òdẹ̀gbẹ́ gbogbo bọ́ọ̀sì lé mi lọ́wọ́. alájí ń náwó Ọlátúnjí Fàtáì ìgbà mi pàtàkì Fatolai Petroleum Ààjì Ọlátúnjí. Odùmadé lẹ́hùn òye o àkóso Odùmadé lẹ́hùn òye o àkóso. alákòóso ń náwó Odùmadé. alákòóso ń náwó Odùmadé. babaláàánú tèmi babaláàánú ẹ̀gbọ́n wa ni. Aláàjì Fàtáì o òyìnbó lè pò ilẹ̀ Fatolat Látúnjí Fàtáì mi o ẹ ṣé Látúnjí Fàtáì mi o ẹ ṣé.
aláwọ̀ láti fún bí báàdì yìí yàrísíkù mọ́ yà ṣáwù. wọ́n wá kọ́wé ìyàlí ìlíàsí aláwọ̀ láti fún. àánú ọlọ́run ọba ni mo fẹ́ aláṣẹ Fatola Petroleum òyìnbó olóòpó ọmọlátúndí èèyàn láti sí àkà ajé òsùnmọ́ bí àwọn lẹ́kọ̀ọ́ àlàó ṣe fi ìhù gbẹ́kúnlé ọlátúndí òjò tí ń pagún bọ̀ ọjọ́ tí ń pẹ́ ẹ̀gbá mọ̀líṣà bí ló ń gbé ìlú oníjogún ọlá òyìnbó olóòpó tẹ̀bá fẹ́rẹ̀ po tó bá dálé ìṣẹ̀lẹ̀ tẹ̀bá wẹ́nì tó máa gbé po wá ẹ lọ rí Aláàjì Ọlátúnjí. àpènàwọ́là èèyàn Látúnjí Aláàjì mi yóò ṣeun. ẹ wo balẹ̀ pa mẹ́sàn-án o ẹ wo balẹ̀ pa mẹ́sàn-án. kọ́mọ lábẹ́lẹ̀ ń wòye o ẹ wo balẹ̀ pa mẹ́sàn-án. ìyàpọ̀ mọ́ lábẹ́ Dangote àkọ́mọ́ lábẹ́ àkọ́mọ́láfẹ́ Jamiu mi o Jamiu mi o àkọ́mọ́láfẹ́ Jamiu mi o ọkọ̀ bọ́lá dísáínà ọkọ̀ bọ́lá dísáínà kọ́mọ́láfẹ́ ẹ̀gbọ́n. bọ́mọ la fẹ́ gbọ́n o. òun ló fi iwájú ènìjọ́ sí aṣíwájú. òun ló fi iwájú ènìjọ́ sí aṣíwájú. ọ̀rẹ́ méjì farabalẹ̀ wọ́n náwó Adékúnlé. ìmúlákì ẹlẹ́mi èèyàn mi Akọ́láwọlé. àníyàn ní mọ̀kọ́lọ́ kì í kọ́ ọba wa. on the 20 February ṣàlọ́jọ́ yẹn lọ́dọ̀ wo ní ìmọ̀kọ́ lọ́kì. èèyàn ti káàdó so wàlàwàdé ènìyàn síwájú. alákòóso. Akínyẹlé òòṣà Kọ́láwọlé Akínyẹlé òòṣà Kọ́láwọlé Akínyẹlé òòṣà Kọ́láwọlé Akínyẹlé òòṣà òòṣà Kọ́láwọlé Akínyẹlé òòṣà Kọ́láwọlé Akínyẹlé òòṣà Kọ́láwọlé Akínyẹlé òòṣà Kọ́láwọlé Akínyẹlé òòṣà Kọ́láwọlé ayé ayé òòṣà ayé o Kọ́láwọlé. ayé ayé òòṣà ayé Akínyẹlé òòṣà ààrẹ ẹ ò gbọ́dọ̀ jẹ́ ń gbọ́ bẹ̀tún Akínyẹlé ẹ ò gbọ́dọ̀ jẹ́ ń gbọ́ ẹ má pe Kọ́láwọlé Kúnlé láti nílò ààrẹ ni ẹ pé o
Kúnlé látẹ̀rí lọ ààrẹ ni ẹ pé Kúnlé látẹ̀rí lọ ààrẹ ń pè ọ́ olóńgbìfà ààrẹ ń pè ọ́ ààrẹ ń pè ọ́ bífá bá fọre bárẹ̀ ò fọre ńkọ́ bífá bá fọre bárẹ̀ ò fọre ńkọ́ ààrẹ ń pè ọ́ ààrẹ ń pè ọ́ kò tí ì 100. ìlú ẹ̀ láwà ẹ̀dọ́nà o bọ́tà ṣe ń yọ kọ̀ọ̀kan kò tẹ́ mi lọ́rùn. lọ́dọ̀ a ní púpọ̀ àlàó eléyìí bẹ́ẹ̀lì mẹ́ta ló gbé fún mi níjọ́ tí kájí ń ṣe ìyàwó ọmọ ẹ̀ ìṣẹ́jú márùn-ún ló fi ná mi 300 labarafia ṣó yẹ kó wá jẹ́ ní tó ń joyè lé bàbá ẹ̀ mo tiẹ̀ faramọ́ ti pa mẹ́sàn-án ṣùgbọ́n lẹ́ni jẹ́jẹ́ sí mi ò ní faramọ́ Bọ́lá jẹ́ ká dá ẹ mọ̀ o Aṣíwájú jẹ́ ká dá ẹ mọ̀ ṣé kíní yẹn fún mi. Aṣíwájú àjọ ń ṣe ni Àlàó ṣe fi hù ọmọ ìyá mi ni. Gentleman Akọ́láwọlé mi ò Aṣíwájú. èèyàn àtàtà ẹni pàtàkì. Akọ́láwọlé mi ò Aṣíwájú. ìrókò tó bá gbàbọ̀dì àwọn pẹ̀lú. Aṣíwájú ìrókò tó gbàbọ̀dì àwọn pẹ̀lú. owó yìí ò tí pé 100 ẹ̀jẹ̀ ó pé má dá sọ̀rọ̀ mi ò jọ àpènà ṣọ́ra rẹ o. Alákòóso ni mò ń bá ta lọ́wọ́. ẹ jẹ́ pé jẹ́jẹ́sì aláàjì ò sábà mú. ààrẹ o. Ọ̀nà Kakanfò. Kọ́láwọlé ààrẹ orí mi máa jẹ́ ṣàrẹ̀ Ọ̀nà Kakanfò. ààrẹ orí mi máa jẹ́ ṣàrẹ̀ Ọ̀nà Kakanfò. ẹ̀gbọ́n mi ní ènìyàn mi ní Kọ́láwọlé ààrẹ. ẹ̀gbọ́n mi ní ènìyàn mi ní. Kọ́láwọlé ààrẹ. ẹ̀gbọ́n mi ní ènìyàn mi ní. bó bá rọ́mọdé a dọ̀bálẹ̀ fún. tó bá lágbàlagbà dọ̀bálẹ̀ fún. pẹ̀lú owó ẹ̀ ó ní rẹ́spẹ̀tì gan o. Ọlọ́run máa jẹ́ oko ṣe ó tó náwó.